Ẹ̀yin tèmi ẹ kúrọ̀lẹ́ o. Ẹ̀yin tá jọ wo Moríyè part 1, Moríyè part 2 ti jáde. Ṣé mo pé mo dẹ̀ ti sọ fún yín pé tí Moríyè part 2 bá ti jáde, màá jẹ́ kẹ́ ẹ mọ̀. So báyìí, ẹ lọ sí Wùmí Toríọlá TV kẹ́ lọ wo Moríyè part 2. Ṣèbí ẹ rántí àwọn ọ̀rẹ́ mẹ́rin tó wà nínú part 1 tí wọ́n jáde iléèwé tí wọn ò ríṣẹ́. Táwọn mẹ́rẹ̀ẹ̀rin wá ń ṣe oríṣiríṣi iṣẹ́ láṣà àti rí owó. Wọ́n kọ́kọ́ fọ mọ́tò. Àtọ́ fọ mọ́tò tí yẹn ò pé wọn. Wọ́n lọ sọ́dọ̀ babaláwo pé àwọn fẹ́ ṣoògùn owó. Ìyẹn ní kán lọ ya wèrè. Wọ́n ṣe fake wèrè. Ibẹ̀ náà tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe pastor. Wọ́n ní ṣe fake pastor. So bí tó ti ń ṣe fake pastor, ìyẹn tiẹ̀ tún ń fún wọn lówó díẹ̀díẹ̀. So tí wàá rí nínú apá kejì yìí, bọ́lọ̀ ń ṣe kúkú pe Wùmí Toríọlá nìyẹn o. Bí Wùmí Toríọlá ṣe gba ìpè Ọlọ́run nínú wọn nìyẹn o. Òun ló ṣàwà change gbogbo wọn. But still náà gbogbo wọn ò tí ì fẹ́ yí padà kán wò pé kí ni Wùmí Toríọlá ń ṣe yìí. Àwọn ò like nǹkan tó ń ṣe yìí o. Kíní kan ṣe kíní kan. Ẹ wo, ẹ ṣáà lọ wo apá kejì yìí. Moríyè part 2. Ẹ máa understand nǹkan tí mò ń sọ. Apá kejì Moríyè part 2 ti jáde ní orí Wùmí Toríọlá TV. So nígbẹ̀yìngbẹ̀yìn, Wùmí Toríọlá ṣáà gba ìpè Ọlọ́run. Òun ló ṣáà wá yí gbogbo wọn padà kúrò nínú ìwà tí wọ́n ń hù. So wọ́n wá tí wá fẹ́ ṣe revival. Gbọ́mọ yẹn máa ń ṣe fake revival wọn yẹn. So Wùmí Toríọlá wá sọ, nǹkan náà àwọn ọ̀rẹ́ yẹn wá sọ pé káwọn má ṣe revival yẹn mọ́ o wípé torí òun ò sure pé bóyá kí revival yẹn má lọ lẹ́yìn. So Wùmí Toríọlá ṣàtọ̀ pé kán má worry sẹ́ pé Ọlọ́run ti pe òun sẹ́ káwọn máa ṣe revival yẹn sẹ́ kò dẹ̀ ní sí nǹkan tó bá ṣẹlẹ̀. Ẹ wò, ẹ lọ sí Wùmí Toríọlá TV kẹ́ lọ wo Moríyè kẹ́ lè understand nǹkan tí mò ń sọ. Ṣé ẹ ti gbọ́? Ẹ̀yin tẹ́